àwọn wòlíì alápatà olùṣọ́ àgùntàn wọ́n ti pa ọgbà àgùntàn tó kàn yìí máa jẹ́ olùṣọ́ wẹpẹ́ tó jí bàbá nìyẹn àtọmọ ẹ̀ Gabriel pẹ̀lú Elijah àwọn apawọ́pọ̀ ṣiṣẹ́ ibi àwọn rèé ẹ wò wọ́n nínú sùtánà bọ́ ṣe rí rètèrètè láì mọ̀ pé Sátánì ni wọ́n àwọn rèé tọ́jọ́ ń ṣiṣẹ́ apààyàn àwọn mẹ́tẹ̀ẹ̀ta nìyẹn ṣe máa ráwọn eléyìí sìn ẹni sọ pé èèyàn Ọlọ́run tán nínú sùtánà tó ń pààyàn ṣayé wọ́n fẹ́ lo mọ́tò àbàjọ́ fẹ́ kọ́lé àbàjọ́ ọmọ tó parẹ́ o ti Ramoni lárí tá à ń sọ tá àti ìsọ tán ẹgbẹ́ chọ́ọ̀chì náà tún sin òkú ọmọ ọlọ́mọ sílẹ̀ tó ti fi fóònù ẹ̀ wọ owó ẹ̀ sínú àkáǹtì wọn ní bọ́ńbẹ̀ láṣẹ sọ pé wọ́n tó bá ń lọ bìkan máa dágbére ọpẹ́lọpẹ́ pé bọ̀bọ́ yìí dágbére fún girlfriend ẹ̀ làṣírí fi tú o ọlápọ̀ dágbére fún girlfriend ẹ̀ pé chọ́ọ̀chì ni mò ń lọ ó dẹ̀ lọ chọ́ọ̀chì àlọ́ọ̀dẹ́ a máa ní ilé olúwa bẹ́ẹ̀ kọ́ business center fúnra yín àwọn olè rest in peace Ọlọ́run á rọ àwọn òbí ẹ lọ́kàn àkúkú mọ̀ nǹkan tí wọ́n náà wá débẹ̀ àmọ́ tó jọ pa yín pọ̀ bóyá ẹjọ́ ń ṣiṣẹ́ ẹni tọ́wọ́ tí wọ́n wá ju tiẹ̀ lọ àṣà ni tó bá débẹ̀. last week tí mo post fídíò máa ń wòlíì yìí wọ́n fẹ́ lè yà mí jẹ ẹlòmíì ní rọ́nà pa ẹlòmíì ní kinní kan ẹlòmíì ní ẹ má nìyẹn innocent èèyàn dáadáa ní tẹ́ ẹ bá mọ̀ kinní kan ṣe torúkọ tí ń wọ sùtánà ẹ ti gbàgbé pé kò síbi tí ṣe òsì ti Sam Larry Ìlọrin là ń sọ Abdulrahman là ń sọ tá àti ìsọkúnná ti pásítọ̀ náà ti wọlé odidi shepherd odidi èèyàn Ọlọ́run tẹ́ bá ti rí wọn tó ti wọ sùtánà igbákejì Jésù ni wọ́n èèyàn re ni wọ́n tó bá ti kó sí jàlámì àtọ́ ti lo láwà ní èèyàn gidi ni wọ́n òun rè ọ̀nà ń gé yín lórílẹ̀ ẹ̀ kọ̀ọ̀kan ọkùnrin tún lélẹ́yìí o àṣàlẹ̀ sọ pé ṣolóṣó lọ bẹ̀ ìgbà tó ń tíráàkì fóònù bọ̀bọ̀ yẹn nígbà tí bọ̀bọ̀ yẹn jáde kúrò lé wọ́n rí pé girlfriend ẹ̀ lẹ́ni tó pè last girlfriend ẹ̀ ló wá ń sọ fáwọn tó ń tíráàkì fóònù yẹn pé lóòótọ́ ló pé òun dẹ̀ sọ fóun pé òun lọ church okay church ibo ni ó bá ní church báyìí báyìí ló lóun lọ bó ṣe wá dé church yẹn nìyẹn ni pásọ wá sọ pé òun ò rí wọ́n padà rí fóònù ẹ̀ ní church náà ti wá rí pé last transaction tó ṣe lórí fóònù ẹ̀ orí àkáǹtì wòlíì ló send 1.5 million sí ta ló mọ̀ bóyá gbà tán pa tán ni wọ́n fi fóònù bọ̀bọ́ yẹn send owó sínú àkáǹtì wọn tó rán ló tún send owó sínú àkáǹtì àwọn ọmọ pásítọ̀ tẹ́ ẹ̀ ń wojú ẹ̀ yìí ọmọ pásítọ̀ ló wà lókè yìí wòlíì ló wà ń sálẹ̀ yìí bọ̀bọ́ tó parẹ́ ọmọlọ́mọ dànù náà wọ́n ṣe investigation yẹn títí àṣírí ti tú báyìí o wọ́n náà ti bá òkú bọ̀bọ́ yẹn níbi tán sin bọ̀bọ́ yẹn sílẹ̀ gbẹ church ta lè nìyàn Ọlọ́run o ẹjọ́ tágbólá tún sá tá bá ń sọ ọ́n sí pé ẹ jókòó sílé yín ẹ ṣàdúrà ẹ ní gbọ́ tẹ bá lórí TikTok lé ní báyìí sí tẹ bá rí yàn 100 ní church gbogbo pátápátá ni wòlíì ebi ti bá yí ẹlòmíì jẹnu wọn lè ṣiṣẹ́ gbogbo ọ̀nà dẹ̀ fọ́ọ̀mù wòlíì any small tí wọ́n ti di wòlíì any small tí wọ́n ti wọ sùtánà wọ́n ti sẹ́ẹ̀tì kan ti ní fóònù ní 100 ó tán àtobìnrin wọ́n lóyún wọn ọ̀rẹ́ nígbà lọ́wọ́ wọn ti padà sẹ́nu àtijọ́ àti mu wọn ṣí ṣọ́ọ̀bù àríkókó wòlíì náà parọ́ mọ́ wọn ní kókó iṣẹ́ nígbà tó bá bẹ̀rẹ̀ competition òṣì wọn ilé ra mọ́tò tọ̀hún ra mọ́tò èmi náà fẹ́ ṣe kíní kan bẹ̀ sí máa pààyàn kiri ṣe rí orídìí wòlíì alápatà olùṣọ́ àgùntàn ẹ ti máa wọn àgùntàn lẹ́yìn ọkọ̀ọ̀kan tí ń fi wọ́n ṣe barbecue ẹ ti fi wọ́n ṣe súyẹ bá mi share fídíò mo fọlọ́run bá bẹ̀yẹ jẹ́ kó go viral àwọn tí wọ́n rí fídíò tí mo post ní last tán ní irọ́ ní ẹ kàn rí eléyìí náà bá àṣírí ti tú o wọ́n ti bá òkú bọ̀bọ́ yẹn níbi tí wòlíì àti ọmọ ẹ̀ tí wọ́n sin bọ̀bọ́ yẹn sílẹ̀ gbẹ church àṣírí ti tú ẹ lọ sórí Celestial Reality Check lórí Facebook àṣírí ti tú wọ́n ti post ẹ o wọ́n ti post àṣírí ti tú o you can imagine èèyàn Ọlọ́run pẹ̀lú sùtánà lọ́rùn kí la tiẹ̀ wá ń sọ kò sí èèyàn Ọlọ́run bí kankan mọ́ jókòó sílẹ̀ kó gbàdúrà o lè ní spiritual mother àbí spiritual father nǹkan tó bá fẹ́ fún ẹ kan fún ẹ jókòó sílẹ̀ kó gbàdúrà àwa yín ṣiṣẹ́ fún yàn nílò òyìnbó tá a dẹ̀ fojú rírí tá a dẹ̀ máa mú wọn ní tipátipá pé dandan ni ká rí wọn kò síbi tí afẹ́fẹ́ Elédùmarè ò kì í fẹ́ dé níwọ̀nba ìgbà téèyàn tó bá máa ba ayé èèyàn jẹ́ tó ẹpọ́n lè rán nǹkan sí ẹlẹ́niwìẹ̀ kò sí nǹkan tó fẹ́ ṣe fún ẹ tó jẹ́ ètò àdúrà tí ò lè bẹ ẹlẹ́niwìẹ̀ o wá lọ church o wá ń send 1.5 million sínú àkáǹtì pásítọ̀ wọ́n á bèèrè lọ pásítọ̀ ní owó ọpẹ́ kí lẹ tà fún iṣẹ́ kí lẹ ṣe fún iṣẹ́ rẹ̀ ìran èèyàn fún ni iṣẹ́ egúnṣẹ́ fún ni tó fi fún 1.5 million owó ọpẹ́ ó dẹ̀ send almost bábí 2 million sínú àkáǹtì ọmọ yín ọkùnrin ó láti jẹ́ pé ọmọ yín ọkùnrin ẹ̀gan lóore wá sí church lówó tí ẹ fi ju ti yín lọ èèyàn Ọlọ́run Celestial tábánikẹ́ máa yọ àwọn èpò kúrò ní àlìkámọ̀ àwa lẹ́ máa ranjú mọ́ pásítọ̀ kan náà la post lọ́sàn-án yìí ní ìsìn tán láwọn tàmì òróró léèyàn lórí omi náà ń dàlé lórí wọ́n bẹ̀ sí ní àwọn bọ̀ra wọn lẹ́nu odidi godfather àwọn kan role model àwọn kan fa hàn lọ́ra wọn àbí bẹ́ẹ̀ kọ́ tó bá dẹ̀ máa sọ́nsọ́ máa ní pẹ́pẹ́ sí òkíní kan ṣolóńgbò lọ́nà fún òkíní kan ṣolóńgbò nípa káyé yìí ti bàjẹ́
pásọ alápatà àáfà alápatà kí la tiẹ̀ wá ń sọ ṣèbánu alánà náà la gbọ́ tán ní babaláwo fóògùn bẹ́ẹ̀ nìkan sọ ọba kínní kan àṣírí sí yẹn náà ń túbọ̀ àwa ti confam àti mú òótọ́ ra tẹ̀ ti gbọ́ from the horse's mouth àṣírí wà lọ́wọ́ wa wọ́n láwọn àgbààgbà àṣẹṣe ti mọ̀ sí tí gbogbo yín bá fọwọ́ bò mọ́lẹ̀ ẹ̀ ní jèrè alẹ́ tó ráwàá yìí ti gbọ́ sí ó ti yẹ àti gbọ́ sí à ń retí kẹ́ ẹ dájọ́ ní ká mọ̀ kí ló ṣẹlẹ̀ ọ̀rọ̀ girlfriend ẹ lọ́tí yó èèyàn lòun ò kí mutí oní tó bá nífẹ̀ẹ́ dandan ni kó mu ó dẹ̀ rọ́ lọ́tí ó dẹ̀ bá sùn ó dẹ̀ fi nǹkan nù lójú ara ó lóyún tán ó kọyún sí lọ́wọ́ náà ó ti ń gbẹ ó ti ń rù ó ti ń gbẹ àtẹ̀yìn ọmọ gẹ̀rí oko gbogbo pati oníṣẹ̀ṣe náà ti máa rí gbogbo àgbo òrìṣà àárí fídíò ààrẹ yìí náà nínú àwọn fídíò wọn tán pósìtì o wọn lẹ́jọ́ fìyàn ṣògùn owó ni àṣírí gbogbo yín ti tú táwa lè nìyàn Ọlọ́run àáfàá ń ṣe tiẹ̀ pásítọ̀ ń ṣe tiẹ̀ oníṣẹ̀ṣe ń ṣe tiẹ̀ kílé tó wàá dúró sílẹ̀ kó gbàdúrà ọ̀sẹ̀ òrìṣà lẹ́lòmíì lọ ṣó ti di nọmba 7 ìyàwó babaláwo ẹlòmíì lọ tọ́jú ara ẹ̀ ní àyàn àdandan ní kẹ́ ẹ tẹ fámàdàn bíi pé fálókàn lọ́rọ̀ wọn the next ìyàwó fani ẹ wọ́n ti padà sọ́ di ìyàwó lẹ́yìn ìyàwó bíi 6 tó wà nílé wọn ẹ máa rá àwọn àfáà mi náà torí pọ́n fẹ́ ṣáájò fún yẹn wọ́n ti fi nǹkan bá sùn wọ́n ti lò fẹ́ lòmí the same thing pastor mo fẹ́ fẹ́ mi ò fẹ́ wọ́n padà tọmọ ọlọ́mọ lọ́fà wọ́n ń pa wọ́n díẹ̀díẹ̀ oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ tó bá ní kẹ́ ẹ dira kán tó fi yín dira ẹ̀ ní gbọ́ kò síbi tẹ́ wà tẹ́ ẹ̀ lè dira ẹ dira ń lé yín òótọ́ ọ̀rọ̀ ni tábàdé ẹ sọ̀rọ̀ sọ̀rọ̀ ni ẹ ń sọ̀rọ̀ bí kọ́ lè mọ̀ pé èèyàn gidi náà kò sí èèyàn gidi kankan bí kò Olódùmarè nìkan lè èèyàn gidi oníkálukú wa ń gbìyànjú ni ṣùgbọ́n àwọn tó bá ti jẹ́ wòlíì tó bá ti jẹ́ àfà babaláwo ìyá nífá oníṣègùn yèyé ọ̀ṣun tí owó bá ti kọ́kọ́ ràn mọ́ ẹ lójú tẹ́tí ń ṣiṣẹ́ ìṣẹ̀ṣẹ̀ láàrin 5 months tẹ́tí ń kọ́lé 100 million ó lè níyìn iṣẹ́ gbóná lẹ̀ ń lò àwọn létọ̀sùn ò kọ́ rí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn babaláwo tá a ti gbọ́ sẹ́yìn tí wọn kọ́ rí ẹlòmíì kápá gan agbọ́ ẹ wà Àràbà Òṣogbo ẹ wọdún tó ti ń ṣiṣẹ́ ìṣẹ̀ṣẹ̀ bọ̀ tẹ́ǹpù ní lásán ẹ wọdún tí bàbá yẹn ti wà lẹ́nu ẹ̀ ẹlòmíì bẹ̀rẹ̀ ìṣẹ̀ṣẹ̀ láàrin 2 years lásán wọ́n ti kọ́ tẹ́ǹpù lágìdìbà gìdìbà kí ló dé competition tìbí tọ́ba ní ma sọ nìsín wọn wá ní onílara ni wọn ẹ wo èjì bàbá yẹn wọn ẹ̀ṣẹ̀ kọ́ tẹ́ǹpù last year ni ẹ wọ́jọ́ orí bàbá yẹn tẹ́yìn wọn kéékèèké tẹ́ ń sáré ayé tẹ́ ń jalè òṣìkiri tẹ́ ń jalè òṣìkiri ẹni smart yẹn ti ṣògùn ẹni smart yẹn ti rẹ́rìn èèyàn ó ṣólẹ̀ gbóná wọ́n iná ti máa bá nígbà tí babaláwo bá ti ẹ̀ ń bọ́sà tó nù bàbá nífá tó ń ká gbádá sọ́run bí àlùbọ́sà tó ti ń gbá ẹnu òkè mọ́tìsàlẹ̀ tó ti ń encourage àwọn èèyàn kan máa ṣe oṣólẹ̀ gbóná kò sí nǹkan tí ò dá nínú oṣólẹ̀ wọ́n lè ṣe oṣólẹ̀ lẹ́nu babaláwo ṣérò yẹn bẹ́ẹ̀ ò lè fi ẹran èèyàn jóògùn tá bá ń sọ fún pé kò síṣẹ́ yahoo kò síṣẹ́ girigiri kò síṣẹ́ gbé wá àìmọye àwọn iṣẹ́ mi tẹpọn wa ní iṣẹ́ gbé wá kíní kan 20 million ṣọ́ máa ṣiṣẹ́ 20 million fún ẹ wọ́n á fún ẹ níṣẹ́ tó dẹ̀ máa lò tó dẹ̀ máa gba 20 million láàrin 3 days onímọ̀ pé nǹkan èèyàn wà ń bẹ̀ ṣó fẹ́ lo nǹkan yẹn kó má padà ní àtúbọ̀tán tí ò da wòlíì túre báyìí o tábà sọ máa ní ká mórí wá ká fọrùn lẹ̀ wọ́n á máa bú ẹnìkan kò lówó tó wọn kò ní kíní kan tó ń gbà tí ò lè ṣoṣó lẹ̀ gbóná bíi tiyín tí ò lè jalè bíi tiyín babaláwo ń lo ṣó lẹ̀ gbóná ìyàwó ẹ̀ ń ṣiṣẹ́ olóṣó ó ń ṣiṣẹ́ aṣẹ́wó yèyé ọ̀ṣun ṣiṣẹ́ olóṣó ọkọ ẹ̀ náà ń jalè kí ló dé pásọ̀ ń fi nǹkan báyàwó ẹ̀ sùn lórí àtijọ́ àti mú a fi áńkáṣì fún ní ojú ara ìyàwó ẹ̀ á fọ́ sínú páànù funfun á ní kó máa mú church kò ní jẹ́ kí ìyàwó àtàwọn ọmọ ẹ̀ mú ń bẹ̀ Abẹ́òkúta ló wà tó bá dàsìkò tó yẹ kí ìyàwó ẹ̀ mú mọ́mì wa wọ́n fẹ́ ra nǹkan ní ṣọ́ọ̀bù ó ti ṣí ṣọ́ọ̀bù kándù fún síta ni wọ́n ní mu ìjọ tí wòlíì yẹn tó ṣe fẹ́lẹ́fẹ́lẹ́ tó lọ́dún kan náà àwọn kwaya nínú bí ìyàwó ẹ̀ tó jẹ́wọ́ ó jẹ́wọ́ fáwọn tó ń gbé níwùsì yín káàkiri tó fi dọ́dọ̀ ru àwa kí ló dé ìjọba ọ̀run ò tiẹ̀ wá jẹ yín lógún mọ́ ìjọba ènìyàn ò tiẹ̀ wá jẹ yín lógún ìjọba olúwàbí ò tiẹ̀ wá jẹ yín lógún mọ́ àáfàá pààyàn àwọn àáfàá ńláńláńláńláńlá tó ń bọ̀ tàtán nìkan pa wọ́n padà nìkan fílẹ̀ kò mọ̀ọ́mọ̀ nǹkan tó fẹ́ lò gan ò tí ì pé lérí pé èèyàn ti rẹrin èèyàn lọ́wọ́ ẹ̀ èèyàn pa odidi èèyàn wọn ló torí síbì kan ó ta ẹsẹ̀ síbì kan wọ́n rí gbogbo páàtì ara ọmọ ẹlẹ́yìn ọwọ́ àwọn wo ló rà á the same thing ẹ wo wòlíì ilé náà nìsín ẹ fi àkáǹtì ọmọ ọlọ́mọ ẹ fi wọ́wọ́ sí ọ̀dọ̀ yín kí ló ṣẹlẹ̀ láàrin tẹ́ ẹ fi pa táwa lè yàn lọ wọ́n mú babaláwo dádé sórí ó lẹ́nìkan ló fóun joyè òun olúwo ìkan lóun ọba àṣegùn ó wà lórí péjì ebúdó lábìkí lórúkọ máa yẹn wọ́n fọ́n ra ẹran èèyàn lọ́wọ́ ẹnìkan ló pa ẹnìkan ló pa ọba àṣegùn àtolúwo pẹ̀lú pásítọ̀ wọ́n mú wọn at the same time wọ́n jọ ń ṣiṣẹ́ wọ́n jọ ń pààyàn táwa lè yàn lọ ta lè yàn lọ àṣírí ti tú o wọ́n ti mú pásítọ̀ o ojú wọn rèé o orúkọ chọ́ọ̀chì wọn nìyẹn o ojú ọmọ ẹ̀tàn jọ ń pààyàn rèé o ṣé ẹ ti rí ẹ̀pọ̀ ọmọ ọlọ́mọ ó dágbére chọ́ọ̀chì fún girlfriend ẹ̀ Ọlọ́run ló ní kó dágbére fún girlfriend ẹ̀ àwọn kan máa bèrè pé báwo náà ṣe rí fóònù ẹ̀ ṣé wọ́n ń tíráàkì fóònù ni gbogbo ẹ̀ ló máa ya kúrò tù bíi tiyín tí aláya yóò bá tiẹ̀ kàwé tó bàbá alákú yóò kàwé lo social media ni ẹ̀yin ẹ̀ ṣòṣì tí wọ́n bá ní gbé yín
ẹ máa sọ pé báwọn náà ṣe rí fóònù ẹ láyé níbi táyé lajú dé àṣírí ti tú o. Ramoni alápatà Sam Larry Ìlọrin la ṣe ń sọ tá àti ìsọkún ná. Wòlíì alápatà tú rèé o, wòlíì alápatà rèé o, kéèrè o. Ẹ dira kan tó fi yín dira kan tó pa yín pa àyà. Ẹ jókòó sílé yín, ẹ jókòó lé yín, ẹ ní gbọ́. Jésù ò ní chọ́ọ̀chì, ànábì ò kọ́ mọ́ṣáláṣí, ẹ ní gbọ́. Àwọn aṣièrè ayé yín ti ta. Àwọn pásítọ̀ ọlọ́ṣẹ, wòlíì ọlọ́ṣẹ, ẹ jẹ́ ká wá rọṣẹ 150,000 ó lè ní gbogbo yín, olóògùn owó ni yín. Ó lòṣì lábẹ́ sùtánà.